I have street experience so much that the same of. ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló wà níta lórí ọ̀rọ̀ baby daddy yẹn ní tẹ́ bímọ fún. àwọn èèyàn ní wọn ò ṣe dáadáa sí yín tó, wọn ò tọ́jú ọmọ wọn. ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni? ó gbọ́ ọmọ mi. wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. ó gbà láti bẹ̀rẹ̀. bò nǹkan kan yí padà ni. You have thought of having issue with you. Why? Mo kọ́kọ́ understand pé kì í ṣe gbìyànjú máa like ẹ. Mo fẹ́ understand another way pé gbogbo nǹkan tó bá ń ṣe different meaning àwọn èèyàn máa ní. ẹ̀yin tèmi lórí ìkànnì yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n béèrè pé ṣé Wàsíù Àyìndé kò gbà wípé òun ni bàbá ọmọ tí Bísọ́lá Badmus bí ni. gẹ́gẹ́ bí Bísọ́lá Badmus náà ṣe sọ, ó ṣàlàyé wípé Wàsíù Àyìndé ó gba ọmọ lọ́wọ́ òun o, ó gbà wípé òun ni bàbá Malik, ṣùgbọ́n ó ní nǹkan yí padà. kí ni nǹkan tó yí padà gangan? kí ló ṣẹlẹ̀ tí Wàsíù Àyìndé àti Bísọ́lá Badmus tí wọ́n jọ sí ní in good time mọ́? kí ni Bísọ́lá fẹ́ látọ̀dọ̀ Wàsíù báyìí? irú ìrànlọ́wọ́ wo kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan ìyẹn sí òṣèré ni Bísọ́lá Badmus? ẹ wo inú fídíò yìí náà lẹ ti máa rí gbogbo ẹ̀, lẹ ti máa gbọ́. ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe wá ń wo fídíò yìí lọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube channel mi. subscribe button ló wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn, ẹ ò ní fi gbé ọmọ sin o. ṣé wọn ò gba ọmọ lọ́wọ́ yín ni láti bẹ̀rẹ̀ àbí nǹkan kan yí padà ni? ó gbọ́ ọmọ mi. wọ́n gba ọmọ yín láti bẹ̀rẹ̀. ó gbà láti bẹ̀rẹ̀. bò nǹkan kan yí padà ni. kí ni ẹ fẹ́ kàn ṣe? kí wọn nìyẹn kù sí lọ́wọ́. yes. kí wọn ló kù sí lọ́wọ́ kó ṣe responsibility Malik. That's all. That's all you are seeking for. ṣé wọ́n mọ̀ pé sick rárá? kò kọ́kọ́ mọ̀ pé ẹ sick. ẹ sọ fún wọn? mi ò sọ fún. Why? ewo long story nìyẹn. Okay. kò kọ́kọ́ mọ̀, so ìgbà tó ti mọ̀ wọ́n gbìyànjú agbára wọn but wọn dá sí mi mọ́. láti gbà yẹn. láti gbà yẹn. kí ni ẹ̀yin wá ń rò pé kí lẹ̀ expect látọ̀dọ̀ wọn, kí lẹ̀ fẹ́ kàn ṣe? kó máa take care Malik ni. kàn take care Malik. tó má ti take care Malik ọkàn yín á balẹ̀ sí àbí? ọ̀dà ọlọ́run á ràn wọ́n lọ́wọ́, wọ́n máa ṣe lágbára ọlọ́run. ọlọ́run á túbọ̀ máa gbọ́wọ́ àwọn náà sókè, wọn ò ní wálẹ̀ lágbára ọlọ́run, wọn ò ní rápadà sí burúkú, àwọn náà ò ní ṣàìsàn lágbára ọlọ́run. so láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti wá ń ṣẹlẹ̀, ti sickness or no sickness, báwo lẹ ṣe wá ń cope? ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. ọlọ́run ní pa yín lẹ́kún ṣẹ́gbọ́n ẹ̀gbà. ọlọ́run ní pa. lady yẹn mo wá máa ń bá sọ̀rọ̀ to the level that anything tí bá fẹ́ yí tó bá ti pè my sis ọmọ wọn ò tí jẹun màá send owó sí mi bàbá ọmọ mi kó rest in perfect may so rest in perfect peace. ó nà mí jọ́ kan tó torí Bísọ́lá bá mọ̀ fẹ́ẹ̀ dákú because Bísọ́lá ń bá mi sọ̀rọ̀ lálẹ́ ká má jọ sùn mọ́ èmi àti bọ̀bọ́ yẹn a wà lórí bẹ́ẹ̀ ó dẹ̀ pè mí pé sista ẹ jọ ṣé kò sẹ́nìbọ̀dì mẹ́rin fóònù mi kẹ̀dẹ̀rẹ́ máa ń fi sí live máa ń fi sí speaker ni because mi ní skeleton wọ́n ní kó máa sọ̀rọ̀ so bí mo ṣe ní kó máa sọ̀rọ̀ yẹn kàn wá wò pé tí ò bá ní nǹkan tá a bá jọ ń sọ pé ṣé ó máa ní kò sẹ́nìbọ̀dì mẹ́rin mo ṣáà nígbà tó ṣáà máa sọ̀rọ̀ lòun ní ìdòwò ní kọ́mọ òun fẹ́ pé ọdún kan ẹ mọ̀ ọmọ tó ti wà ní kékeré kókó yẹn so èmi àti bàbá ọmọ mi sìn nígbà tí Wàsíù ti fi ìgboro mi dáadáa tó ti ṣe àwọn èèyàn dẹ̀ ń bẹ̀ mí pé kémi àti ọ̀gbẹ́ni yẹn ká sẹ́tù ká má sẹ́tù mọ́ kọ̀ọ̀kan bẹ́yẹn mo dẹ̀ ń wò pé gbogbo ìgboro náà wọ́n kàn ti wá disturb mi gan they disturbing mi gbogbo wọn tí mo dárúkọ wọ́n ti dàbọ̀ ayé mi disturbing mi so nígbà táwọn ṣọ́ọ̀ṣì tó dẹ̀ ń bẹ̀ mí wọ́n dẹ̀ ní aṣá sẹ́tù mi náà gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nínú marriage mi tó ń ṣẹlẹ̀ nínú relationship yẹn
mi hide ẹ̀ fọmọ yẹn náà ó máa ń béèrè ìrànlọ́wọ́ mi á ní kí n máa rán níṣẹ́ máa rán níṣẹ́ máa fún lówó ọjọ́ tó ọmọ ìfẹ́ pọ́dún kan ó ní sísá ó lóun màá lówó tó máa fi ra kéèkì ó ló máa ní kí n fẹ́ pọ́dún kan kò dẹ̀ sẹ́ni bọ̀ tó máa help mo ní òkè màá sẹ́ni kankan kò sẹ́sìn mo sáré mo wá ní nítorí mi nílé transfer láti àkáǹtì mi mo wá sọ fún ẹnìkan tó ń bá bàbá ọmọ mi ṣiṣẹ́ wọ́n ń pè é ti báwọ̀ wà lọ sí Australia mo wá fún lówó mo ní kó jọ bí bàbá ọmọ mi ṣe mọ̀ níjọ́ náà mo ní kó jọ mo ní kó má jẹ́ kí dáàdì Bùkọ́lá mọ̀ mo ní kó bá mi sẹ́ǹdì owó ìsẹ́kàǹtì Bísọ́lá Badmus tó ṣe ọmọ yẹn kẹ̀dẹ̀rẹ̀ ó jẹ́ loyalist sí bàbá Bùkọ́lá bó ṣe lọ sọ fún bàbá Bùkọ́lá wá ní kí ló dé tí máa sẹ́ǹdì owó sí tí mi ò ní sọ fún ọmọ náà ó lóun ní ìdí owó mi pé ọmọ yẹn ó sọ fún mi ó láwọn ọmọ ní tíátà yẹn wọ́n dangerous gan ó bá bẹ̀rẹ̀ sí sọ experience tiẹ̀ náà ní sọ̀rọ̀ àndé àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo ní ilé ìmú ló tún yàtọ̀ just like bí Basira ṣe sọ fún mi I still not believe pé Bísọ́lá lè ṣe ìkà torí ẹ̀ don't judge the book by their cover okay mo believe so ó ṣàdìjà níjọ́ yẹn we settle it ìgbà tó ti máa ń bèrè ọ̀lọ́ mi yẹn máa pè wá sí o mo ní nọ́mbà K1 mo máa ń send message pé K1 please ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ gẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ọmọ ẹ tiẹ̀ hẹ̀pẹ̀ bíi pé kó ń jẹ owó oúnjẹ ọmọ kẹfún ó máa jẹ́ kó wà relief ojú ọmọ àti ń sìn tí gbogbo èèyàn bá ń bú máa wà depressed tó bá ti wà depressed ó máa ní mental oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ sí I always say that to K1 bó ṣe mọ̀ pé K1 náà gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ńgbà yẹn ó pẹ̀lú nǹkan tó fi bẹ̀rẹ̀ ogun pẹ̀lú bàbá ọmọ mi secretly because ó wá rí tó fi ń bá ọmọ mi náà jà ó wá believe pé bóyá bàbá ọmọ mi ló ń bè mí tọ́jú ọmọ mi bóyá torí pé èmi mo lọ́kọ àbí ara ràn mí àbí nǹkan kan ni mo ṣe máa ń front ọmọ mi lèmi ń kọ́ lèmi ṣe ń sọ pé kò ń tọ́jú ẹnìkan no just because èmi rò pé ayé ọkùnrin bí àwọn èèyàn mi rò pé èèyàn làwọn bí ọkùnrin tí ó jẹ́ pé lórí ilé tó jẹ́ pé ó máa ń tọ́jú ọmọ ṣe ẹ̀tọ́ ní sàn bẹ́yẹn kò dẹ̀ mọ̀ pé bàbá ọmọ mi gan mo máa ń tọ́jú ẹ̀ bí ọmọ mi ni yes kó rest in peace àwọn tó mọ̀ mí ń gbà yẹn wọ́n mọ̀ àfi tí inú bá ń bí mi ti bá ń jà I take care of him like my baby because your husband kò sí bó ṣe dàgbà tó láyé yìí your husband is your first born ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ wá tó wá bí lẹ́yìn yẹn o ní second born so I was telling Wasiu mama sọ pé please ẹ bá mi tọ́jú ọmọ yẹn má tún máa sọ bẹ́ẹ̀ mi ọlọ́run rèé bíbélì ọlọ́run àti alikran kí Wasiu tí ẹni tó bá kú sí ni ọmọ ń parọ́ mọ́ mo ti sọ̀rọ̀ yìí bíi more than 20 times bóyá mo change mo máa tún bẹ Wasiu máa ní kàn jọ pé tí ò bá fẹ́yàn kì í ṣe dandan but kókò tiẹ̀ help láti tọ́jú ọmọ yẹn mo máa ń sọ máa tún máa sọ fún pé ọmọ yẹn dẹ̀ jọ o wọ́n ní ọmọ yẹn torí mo ṣe ti débẹ̀ ọmọ yẹn ní nǹkan tó ń fẹ́ fi wọ̀n mí pé tí wọ́n sọ pé tèmi bàbá wà sí ìsọ̀rọ̀ lè gbọ́ ẹ̀tọ́ ní sáà nígbà àtọ́jọ́ tí mo lọ sílẹ̀ yẹn ó ní ṣe mo rọ́wọ́ ẹ̀ dẹ̀ jọ̀wọ́ Wasiu tòótọ́ torí Wasiu ní ọwọ́ bíi ọwọ́ elégbèdè tó tí ìgbèdè rẹ̀ bá kàn sí ti ẹyin ọwọ́ tó fi ń ba àkọjẹ́ ọwọ́ elégbèdè so ọwọ́ ó tún ló ní irun lójú bí ọmọ yẹn ṣe bí Bísọ́lá ṣe sọ fún mi ni ó ní sísá ṣé mi rí kó ní irun lójú báyìí torí Wasiu ní irun lójú gbà yẹn ìgbà tó síìkì ó wà lọ́sibítù ní Canada bíbá ó ní irun lójú bíi tọ̀bọ̀ so ti ẹyin mẹ́rin so àwọn ọmọ ẹ̀ náà ní ìtọ́wọ́n bá lójọ wọn ló máa ń ní irun lójú bí ọ̀bọ̀ báyìí èsì ẹ̀ má bínú ọmọ yẹn wá fi ń lóyún Bísọ́lá bá fi ń wọ̀n mi mo dẹ̀ máa test ẹ̀ náà Wasiu mi ọmọ yẹn jọ ní wọn ní ìjẹ́ pé ní ìlò yín fún wọn ní à ọmọ yẹn dẹ̀ jẹ́ o ọmọ yẹn wà ó jẹ́ ní ìbàjẹ́ ní ìṣe nǹkan burúkú fún so bọ́tì èmi wàá mọ̀ pé orí Wasiu ń gbóná fún nǹkan tẹ́mi ń sọ yẹn ẹ ti understand èmi náà kẹ̀lẹ̀ rèé màá wá máa sọ̀rọ̀ fún Bísọ́lá mo ní Bísọ́lá mo béèrè lọ́wọ́ àwọn ọmọ ìlú náà fi ń ṣe fíìmù ìlú ló lè rí láti ṣe mo ní gbogbo plan bẹ́yẹn láti fún tí má ti wá fẹ́ ràn yàn níṣẹ́ màá wá ran níṣẹ́ màá dẹ̀ máa fi sí payroll díẹ̀díẹ̀ máa ń fún lówó ṣe tí ọ̀nà sábà máa fẹ́ fún engage ní iṣẹ́ tó máa fi lè máa rówó mo wá ní mò ń wálé torí gbogbo àyẹn tí mo ti wá ń bá sọ̀rọ̀ yẹn Wasiu ti sọ pé kó má fún mi nílé mọ́ ní gbogbo Ìjẹ̀bú Òde ibi tí mò ń gbé ó ní kán kẹ́rù mi dànù sígboro Wasiu ìdìnnàgbére o Wasiu náà bí pàápàá ni ó ní ìfẹ́ sọ káwọn èèyàn má bàbá so bí a ṣe dé ní mo wá sọ fún mi ní mo fẹ́ mú wà ní kí n kẹ́rù mi kúrò ní Ìjẹ̀bú Òde o dẹ̀ ní mo gbogbo ilé tí mo fẹ́ gbà wọn máa fún mi ilé mọ́ ní Ìjẹ̀bú Òde mi ní ẹ̀gbà mi torí mo ti ṣe Wasiu ní ìmáṣẹ́ orúkọ fẹ́ máa lo agbára ẹ̀ tí understand wọ́n wá sọ fún mi níbi sọ wọ́n ní mo fẹ́ ilé sí wọ́n ní mo lè fẹ́ ilé sí mo ní Màgódò ọ̀ kí lorúkọ ọmọ le mo ní ibi méjì yẹn ni mo fẹ́ ní Ìkẹjà area Bísọ́lá dẹ̀ dá mi lówó ní à sista bí ó ní yàláyà ọmọ yìí ó ní bí sista ó ní ẹ má gbalé sí Ọmọlé o àti Màgódò o
ibẹ̀ làwọn gbogbo girlfriend Wàsíù ń gbé o òun girlfriend Wàsíù ló bá dárúkọ Láìdé Bákàrè ló bá dárúkọ Bísọ́lá ọmọ lùgbàlùgbà àmì Bísọ́lá ọmọ Ìbídàpọ̀ gbé ló bá yà dárúkọ gbogbo wọn gbà yẹn kẹ̀dẹ̀ gbogbo wọn ló ti ní ọkùnrin kan Wàsíù tí Wàsíù bá mú yàn á fún báyìí àbáyé ẹ̀jẹ̀ Wàsíù máa ń bayé èèyàn jẹ́ Ọlọ́run Elédùmarè gbọ́ nílẹ̀ Yorùbá yẹn àwọn gómìnà kan ṣe lẹ́gbẹ̀ẹ́ mi ṣe rí mo máa ń dẹ̀ pé bóyá mo máa ń exaggerate ṣe rí ìgbà tí mo sọ pé Ọlọ́run ẹ má bínú sáà president wa wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá yẹn ẹnì kan ṣoṣo tó káwọ́ ẹ̀ òun náà ni president Bọ́lá Ahmed Tinubu kò respect anybody there is somebody tó bá plan fún tí ò lè mú wálẹ̀ àtọ́bá àti ìjòyè bẹ́ẹ̀ ni mo sọ fún yín it's not a joke o. People thought I want to destroy our life ẹ̀yin ẹ̀wọ̀ gbogbo ayé àwọn tó ti bàjẹ́ ayé àwọn tó sì bàjẹ́ tí wọ́n ṣe rọra fi aṣọ pákéjì aṣọ ṣẹ́nà púpọ̀ gan-an aṣọ kò sí fún aṣọ pákéjì yìí ṣáínà yẹn kò sí mọ́lẹ̀ fún Bísọ́lá wọn bá pákéjì wọn máa pákéjì fún yín wọn máa jù sórí social media ayé wọn dẹ̀ ti bàjẹ́ anyway bí ọ̀rọ̀ ṣe jẹ́ níbi sábà máa ní ìmá máa lọ síbẹ̀ o pé mo ní à ní ìfẹ́ wà sí òun náà pé èmi àti bàbá ọmọ mi ká má ṣètò mọ̀ ń sìn o nínú ẹ̀dẹ̀ tí orí kan sọ́yọ́ o èmi ò kì í alọ́kọ̀ má lálẹ́ lèmi o Ọlọ́run má jẹ́ aṣàgbákò o àkóbá dábàá Ọlọ́run má jẹ́ àrí o ló ti yé bí ọ̀rọ̀ àwọn ìlò mi ẹ ti mọ orúkọ bẹ́ẹ̀ yẹn mo ní eléyìí náà Ọlọ́run má jẹ́ aṣàgbákò àṣírí ní àbáṣá sọ̀rọ̀ pé èmi àtàwọn yóò lè clash kí ló kàn mí ìgbà tó máa rí mi pẹ̀lú ọkọ iye pé mo kí ló fẹ́ máa bí ìgbà wọn ṣe orogún náà wọ́n ní à ò bá máa bá wọn jà wọ́n máa dédé mú ẹ báyìí wọ́n máa bá ẹ jà ni bẹ́ẹ̀ ni these people they are evil they train them they have to be doing evil to people if they don't do it they will do evil to them ó wà nínú ẹ̀jẹ̀ wọn if that evil if they refuse to do that evil to people they will be doing the evil to them instead of them táwọn má bàa